Ah, tó ẹ̀yin tẹ́ nílé ayé lọ́wọ́ yín lálẹ́ yìí o. Ẹ má jẹ́ àṣìṣe, ẹ má jẹ́ kọ́rọ̀ wa ó dàrú. Tó gbé mi wá sórí ètò lálẹ́ yìí gangan ní pàtó, òun ni lórí ọ̀rọ̀ ìrírí tí mo ní lórí Ifá àti astrology. A kú àjálẹ́ gbogbo jàmọ́ pátá ní tilé toko. A kí yín tológun tológun, a kí yín tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́. A fi gbogbo ìgbà kí yín, a fi bí ìlú ṣe rí náà a tún fi kí yín pa kú oríire tìjọba tuntun eléyìí tó wọlé tọ̀ wá ní wẹ́rẹ́ lánàá òde. Olúwa ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò jẹ́ kí ìgbà aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu kó tu oníkálukú lára lágbára lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí aṣíwájú àárígbàlò àárí tí wàá ṣe ń bẹ̀. Eléyìí tó pàtàkì jù nínú tí mo mú wá lálẹ́ yìí òun lórí ọ̀rọ̀ àwọn nǹkan abínibí tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ sẹ́yìn. Bọ̀ ètò tó kàn lálẹ́ yìí, ètò nípa ọ̀rọ̀ Ifá ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ní ọ̀rọ̀ kan àbí èkejì kó tó di pa bọ́ sínú ètò agbami ètò. Mo fẹ́ sọ̀rọ̀ nípa tọ̀wọ́n gbogbo epo ilé ìta dédé rí lénìí. Mo fẹ́ káwa èèyàn wa kẹ́ lọ ní sùúrù gan lórí ọ̀wọ́n gbogbo epo tó wáyé lénìí. Lódodo láṣíwájú sọ lánàá nígbà tí wọ́n ń búra fún wọn lọ́wọ́ wípé àwọn ti yọ subsidy o, pé subsidy is gone lórí sọ nìyẹn. Mọ́gbà tí ilẹ̀ máa fi mọ́lá, even kí ilẹ̀ àná tó ṣú láti ń gbọ́ wúyèwúyè pé epo tí wọ́n káàkiri wọ́n ti ń tilé pupa. Bí ìlú tá a wà ti rí nìyẹn, ìlú tá a wà bó ṣe rí nù. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba ti sanwó subsidy tó máa gbé epo títí wọ December 31st. Epo tá a ní nínú táǹkì lénìí ní Nàìjíríà ó sì yẹ kó last wá di December 31st 2023. Kí wá làbùrọ̀ mọ́ ti ilé epo lẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo wa pátá la ní lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Gbogbo wa la ní lọ́wọ́, gbogbo wa pátá tá a bá bẹ́ràn wí ẹja máa bẹ́ràn náà wí. Gbogbo wa tí Nàìjíríà bá dá ọwọ́ wa ló wà, tó bá dẹ̀ dàrú náà tó ọwọ́ wa ló wà. Èmi ò sọ jù báyìí lọ lálẹ́ lórí ọ̀rọ̀ tẹ̀lélépo dé àti tóníjọba, ṣùgbọ́n mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápá kú oríire. Mo mọ̀ pé ìjọba ilé ìta gbà yìí yóò tù wá lára, ìgbàgbọ́ mi nìyẹn. Number 2, a fẹ́ bẹ̀ àwọn èèyàn wa ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ń rí àwọn program wa yìí ẹ jọ̀ọ́ ẹ má bá wa share ẹ̀. Ẹ bá wa share ẹ̀. Nǹkan tẹ́ lè fi ràn wá lọ́wọ́, tẹ́ lè fi ràn ètò yìí lọ́wọ́, òun náà ni kẹ́ ẹ like ẹ̀, kẹ́ ẹ dẹ̀ share ẹ̀. Ẹ share ẹ̀ ní 200 times. Ẹ jẹ́ ká yé ó mọ̀ pé ètò kan wà tí àṣà àti ìṣe Yorùbá ń gbé jáde lórí àwọn nǹkan abínibí ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí ètò yìí kó kú sójú kan, kó má jẹ́ pé àwa nìkan la máa jàǹfààní rẹ̀. Ẹ jẹ́ káwọn ẹlòmíín náà jàǹfààní rẹ̀. Bẹ́ẹ̀ ni, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣe gbogbo yín pátá tẹ́ ẹ fi ìka yín tẹ like àtẹ bá wa push ẹ̀ jáde, tẹ transfer ẹ̀, tẹ share ẹ̀, gbogbo ọ̀nà tẹ bá mọ̀. Ẹ ní fọwọ́ tẹ lò tẹ fi tẹ̀, ẹ ní fi gbọ́mọ sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, àìní Ọlọ́run ò ní fi sọ̀rọ̀ ẹ̀yin. Gbogbo tó dáa nínú nǹkan yìí ò ní dìbàjẹ́ bí ó ti rí nìyẹn. Àṣẹ ń ti dùn rè. Nípa ọ̀rọ̀ tá à ń sọ lọ lórí ọ̀rọ̀ Ifá, ẹ̀kọ́ ńlá ni Ifá tẹ̀ ń wò ó.
ẹ̀kọ́ tó tóbi ni tó sì lóye lórí gan. Pàtàkì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ò mọ pàtàkì Ifá. Ní tó sì ṣe àkóbá fún Ifá, òun ni síkírìtì táwọn bàbá wa ní lórí Ifá láti lẹ̀. Wọ́n dọwọ́ bo gan, wọn ò fẹ́ káwọn èèyàn ó rí, nítorí pé àṣírí ń bẹ nínú Ifá púpọ̀. Àṣírí tó sì wà nínú Ifá, àṣírí tó pé ẹni tó bá rí yóò fẹ́ wádìí rẹ̀ dópin. Ní tó ti dáa jù, tó o bá ti ní ìmọ̀ nípa Ifá, má yà sídìí rẹ̀. Tó o bá yà sídìí rẹ̀, ó fẹ́ wádìí rẹ̀ dópin, torí Ifá ò lópin. Nǹkan tó kí nínú ètò ìrìn àjò ayé wà nínú Ifá. Wàláhì mi ò ní tàn yín ní tèmi. Èmi ò kì í ṣonífá o, ṣùgbọ́n mo gba ibi Ifá kọjá púpọ̀ láìmọye ìgbà. Ó jẹ́ kí n mọ̀ bí Ifá ṣe rí. Ìmọ̀ ṣe pàtàkì ní gbogbo ẹ̀rọ tí èèyàn bá rìn ilé ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ti lọ dá ẹ̀kọ́ jọ lórí ọ̀rọ̀ astrology. Wọ́n wádìí astrology, ẹlòmíín mọ tinú tẹ̀yìn astrology lédè Nàìjíríà tá a wà yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òyìnbó nìkan ló ní lọ́wọ́ tí wọ́n máa ń lò láìmọye ìgbà. Láìmọye ìkan tó wà tán ń pè ní palmistry, ìkan wà tán ń pè ní numerology. Àwọn ẹ̀ka tí astrology pín sí nìyẹn lóríṣiríṣi, táwọn òyìnbó máa ń lò tó sì confam lọ́dọ̀ tiwọn. Ṣùgbọ́n Ifá lọ́lọ́run fáwa ń tiwa. Méjèèjì calculation ni. Àwọn èèyàn ló sọ Ifá dẹbọ. Ifá kì í ṣe nǹkan ìdọ̀tí, kì í ṣe nǹkan ìríra. In tó jẹ́ kẹ́bọ wà nù Ifá tá à ń sọ yìí, òun ni ìmọ̀ táwọn èèyàn gbé wọ̀, nítorí pé tí wọn bá gbé ìmọ̀ yẹn wọ̀, Ifá ò ní nítumọ̀. Ibi tí Ifá ti ju astrology lọ nìyẹn. Astrology tó bá sọ gbáǹkó fún ọ, wọ́n lè máa sọ fún ọ pé solution wà, àwọn ó ṣe chart fún ẹ, àwọn ó ṣe kinní kan, wọ́n dán lóhùn, irọ́ náà ń pa. Kò sí chart tí astrology fẹ́ sí fún ọ tó fẹ́ ràn ọ́ lọ́wọ́, especially èèyàn dúdú. Kò sí chart tó fẹ́ ṣe fún ọ tó fẹ́ ràn ọ́ lọ́wọ́. Eléyìí tó ṣe pàtàkì jù tèmi mọ̀ tó dá mi lójú gbangba, wàláhì ìní tàn yín sẹ́ onífá. Ìyẹn tí ìdébi ìrírí mi ní ilẹ̀ Yorùbá tá a wà yìí, ìyẹn tí wọ́n fi pèlò fánlẹ̀ Yorùbá, gbogbo ìlú tẹ́ bá wọ́n lé Yorùbá, kò sí ìlú tó bá ti ń jẹ́ orúkọ Yorùbá tí wọn ò fi Ifá tẹ̀. Kò sí. Kò sí ìlú tó wà nílẹ̀ Yorùbá yìí tí wọn ò fi Ifá tẹ̀. Irọ́ ni yòókù. Ìlọrin tá à ń pariwo, Ìlọrin ìlú àwọn àfà, Ifá àwọn ìtẹ̀lọrin. Sáwọn àfà àwọn tẹ̀lọrin ni? Sáwọn àwọn tẹ̀? Ṣùgbọ́n ẹja já mi lórí ẹ̀, kì í ṣe bẹ̀ là ń lọ. Ẹja já mi lórí ti Ìlọrin, kì í ṣe Ìlọrin là ń lọ lónìí. Ṣùgbọ́n ìlú Ìlọrin tẹ̀ ń wò ó, Ifá àwọn fi tẹ̀. Ètò ìgbàǹkọ́gbé ètò ní o, tẹ́ gbádùn gidi ní ìmọ̀ tí mo fẹ́ mú wá. Ìmọ̀ tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ lórí ni, tí ó dẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ lójú inú. Tẹ́ mọ nǹkan tó kàn ní ọ̀rọ̀ yín. Ṣé bẹ́ẹ̀ yìí náà yìí dáadáa táwọn pásítọ̀ sọ lẹ́nu mẹ́ta yìí, àwọn tẹ́ gbẹ́kẹ̀lé nìyẹn. Èmi bí mo ṣe dúró yìí, yóò ti lé ní 10 years tí mo ti kúnlẹ̀ síwájú pásítọ̀ pé gbàdúrà fún mi kó lè bá ríran. Ó nídìí. A rìn káàkiri, a sì wádìí ìrìn àjò ayé níbi tó lọ ń yọ̀ǹda fáwa náà dé, bá a ṣe kéré mọ́ tá a jókòó yìí. Ṣùgbọ́n a rí wípé àwọn tí máa ń sáré káàkiri tẹ̀lé pásítọ̀ lé ní bébì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. Ọlà kò rán pé à ń sáré tẹ̀lé pásítọ̀, iná Ọlọ́run fi là mí, ẹni Ọlọ́run ó bá là, Ọlọ́run ó là láàyè ọ̀tọ̀. Ìwọ́n tó Ọlọ́run bá kọ ọlà mọ́ ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ lọ́la, ọ̀tọ̀ ni kí n rìnrìn àjò ayé, nínú ayé kó rìn, ọ̀tọ̀ ni. Méjèèjì ò bára wọn lọ.
mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lára ìrìn àjò tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ yìí. Ẹ̀kọ́ wà lára Ifá púpọ̀. Pé kò sí òpùrọ́ tó sì gbé Ifá dání. Òpùrọ́ wà tó gbé Ifá dání. Láwọn òpùrọ́ ògbúkúrọ́. Ṣùgbọ́n ìwọ tó bá rìn nílànà Ifá wàá mọ̀ ẹni tí ń parọ́ yàtọ̀ sẹ́ni tí ń sòótọ́. Ní online of recent, mo rẹ́ nìkan tí ń sọ̀rọ̀ ń pa òmọ̀. Nínú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tí mò ń mú bọ̀, òmọ̀ náà wà ń bẹ̀. A sọ páàtì kan tó relate mọ́ oògùn dúdú. A sọ páàtì kan tó relate mọ́ ètùtù. À ń bọ̀ lórí àwọn ìpèsè tí wọ́n fi gbé ayé tá a wà nù rẹ̀ ìró tí Yorùbá mọ̀ ń pa rẹ̀. Ìran tí ẹni tó bá jáde nínú ìran Yorùbá kó dúpẹ́ lónìí pé ọmọ Yorùbá ló bí òun. Ó lè mọ́ tí rìn nílànà ìbílẹ̀ rí, ṣùgbọ́n wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Àwọn bàbá wa ti ṣiṣẹ́ sẹ́yìn. Gbogbo ètò táwọn arí lọ́fẹ̀ẹ́ lófò lé ní ìgbìyànjú àwọn èèyàn kan ni tán ti ṣe wàhálà lórí ẹ̀. Tẹ́lòmíì lọ sọra rẹ̀ dẹrú nítorí kó lè bá rí nǹkan yanjú nú ẹbí rẹ̀. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwa tá a wá ń gbà tá a wà yìí, àkákún àròpérémọdé ni. Ó wà lórí nǹkan tí ń jẹ́ kí àwọn nǹkan àṣà, àwọn nǹkan ìbílẹ̀ ó mọ́ sọnù máwọn èèyàn lọ́wọ́. Nígbà tí nǹkan ìbílẹ̀ ń sọnù mọ́ ìran Yorùbá lọ́wọ́, táwọn òyìnbó aláwọ̀ funfun wá ń rí he. Àwọn òyìnbó yìí náà mú ẹ̀sìn méjèèjì tá à ń pariwo tó di wàhálà sí wa lọ́rùn lérè. Àwọn náà mú wá o. Àwọn náà mú Christianity wá, òyìnbó ló mú wá. Islam òyìnbó ló mú wá, aláwọ̀ funfun ní gbogbo wọn. Eléyìí tó wá jẹ́ ti ìbílẹ̀ tá bàbá wa, wọ́n dọ́gbọ́n fi system gbá kúrò lọ́wọ́ wa. Àwọn wa lọ ń tún kọ́, wọn lọ ń redefine ẹ̀ lẹ́yìn. Ibi tá a ti kan ìjàngbọ̀n ṣòro láyé wa nìyẹn, àwa yẹn dúdú. Wọ́n fọ opportunity gba nǹkan tó dáa kúrò lọ́wọ́ wa. Wọ́n gbélé tá a mọ̀ tó mọ̀, wọ́n gbélé wa lọ́wọ́. Wọ́n ní ká lọ máa tẹ̀lé. Ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ lọ́la. Ní tẹ́ ẹ mọ̀ lórí ìkànnì tẹ́ bá follow wa. Wàláhì ẹ mọ̀. Ṣé ẹ rí nǹkan pè ní Ifá? Tó nípọn tó lágbára ni. Tí ẹ bá fi lè mọ̀ nípa ẹ̀, agbára tó ṣòro láti sápò ń díẹ̀ ni. Torí ẹ̀ tí wòlíì kan àbá Ifá kan sọ pé bọ́ọ̀ ni tí Ifá ti jẹ́ kò mọ̀ ń pa Ifá ni, tàbí ká mọ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ páwọn mọ̀ ń pa ẹ̀. Ifá, ìrírí mi lórí Ifá àti astrology. Mo rìn nínú astrology gan. Mo ní ìwé lóríṣiríṣi fún astrology. Mo wá kúrò níbi astrology and western world, mo wá lọ sí torí China ti Chinese tó scarce. Ọ̀pọ̀ èèyàn mọ̀ Chinese astrology bóyá deep tó. Èmi mọ̀. Mo ní forecast lọ́wọ́ láti 1930 tí mo ń wò lórí báyé ṣe move dòní tí mo wà nù rẹ̀. Mo ní forecast lọ́wọ́ tó jẹ́ pé láti 1930 ló ti bẹ̀rẹ̀. Ó máa end ní 2031. Forecast ni ó wà lọ́wọ́ mi tó jẹ́ Chinese astrology níbi tí mo wádìí ayé yìí dé. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìmọ̀ òpin sójú kan. Nígbà tí mo rìn nínú astrology títí different books. Mo ní palmistry. Mo ní ìwé tó jẹ́ pé tí n bá ṣe forecast fún yàn, màá sọjọ́ tẹ́ni náà ó kú nínú astrology tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. But nǹkan ń bẹ lọ́wọ́ Yorùbá. Mo tó fọ́ Ọlọ́run ọba tó dá ayé mo fi búra. Yorùbá mọ nǹkan Ọlọ́run. Bí Chinese ṣe good tó nínú ìṣègùn ní the world. Èmi fúnra mi ń fún Yorùbá ní ipò kejì torí Chinese ṣe good gan. Ẹ mọ̀ nípa nọ́tàn yìí jẹ́. Western world ò mọ kankan nínú ayé. Gbogbo àwọn Israeli, àwọn Egypt, kìíní kankan yẹn ò mọ nǹkankan. Tẹ́ bá fẹ́ mọ àwọn tó mọ nǹkan ẹ lọ sí China. China ni mọ̀ wà. Tẹ́ bá wá pò ní China padà wálẹ̀ Yorùbá.
nínú findings tèmi lọ́wọ́lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá mo tó fọ Ọlọ́run ọba tó dá ayé búra. Ọlọ́run kẹ́ Yorùbá o tọ́lọ́run ò bá ní kẹ́ Yorùbá ni àwọn yunifásitì kan ní Amẹ́ríkà ò ní máa lọ study Ifá. Bàbá Yẹmí Ẹlẹ́bùrú mọ́ ẹ lọ bèrè lọ bàbá yẹn kí ni ń gbé lọ lóyìnbó ló gbogbo gbà wọ́n ti gbìyànjú gan wọ́n ti inculcate Ifá sínú àwọn òyìnbó lọ́pọ̀lọpọ̀ òyìnbó tó ti mọ Ifá lórí tán mọ Èṣù Ifá lórí wọn ò níye lórílẹ̀ alàyè lẹ́nìí tá à ń sọ̀rọ̀ yìí bí n tẹ́yìn ń fẹnu dànù ẹ̀ ń fẹnu ṣátà rẹ̀ nítorí pé ẹ̀ mọ àìnímọ̀ nípa ẹ̀ ó dà yín láàmú. Ifá kọjá àfẹnuhéré sọ o Ifá kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń tàn yín Ifá kọjá bẹ́ẹ̀ o ìrírí tèmi nípa astrology àti Ifá òní mo mú wá kò lè hẹ́ǹdì síbí màá kàn ṣàlàyé nípa ẹ̀ bó ṣe rí ní ráńpẹ́ níwọ̀n ba ìrírí tèmi lórí astrology níjọ́ kan ní around 1999 ní 1999 before year 2000 ó ní doctor kan ó ní man kan is a PhD holder ó lówó lọ́wọ́ Ọlọ́run dẹ̀ kẹ́ ó ní breadwinner family ẹ̀ doctor yìí ó jẹ́ bí ọ̀rẹ́ fún àwọn ẹ̀gbọ́n tàwa wọ́n jọjọ lọ school ni Ọlọ́run kẹ́ bọ̀ ó ní àìsàn kan tó máa ń ṣe àìsàn inú rírun ni inú yìí ti ń run máyìn láti kékeré tí wọn ò rí solution wọn ò rí problem ẹ̀ solve ọ̀rọ̀ astrology mò ń bá bọ̀ yìí wọn ò rí solve rí ní ayé ẹ̀ wọ́n dààmú títí kò sí gan tí wọ́n lò fún máyìn tán wọ́n wádìí kí ló lè kọ́sẹ̀ inú rírun fún tí kìnìún yẹn bá dẹ̀ ti dé báyìí ó máa ń mú bí wèrè ni mo fẹ́ kẹ́kẹ́kọ̀ọ́ náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí o àwọn agbémáyìn lọ sí England nígbà tó owó ti dé tó ti dàgbà ó ní hospital kan tó máa ń lọ ní England tí inú yẹn bá ti dé báyẹn ó bí lè kó àwọn dókítà tó wà Nàìjíríà ò lè ṣe nígbà tó dé England wọ́n tá máa ń tọ́jú ẹ̀ ní England táwọn yẹn máa ń ṣe fún ni pé tó bá ti dọ̀hún yẹn wọ́n wá jẹ́ kó rest dókítà yẹn wá máa lo omi fún afix omi mọ́ lára so omi yẹn wọ́n kí àwọn kankan bọ́ ní omi yẹn tó jẹ́ pé tó bá ti lè wọ́ lára á flush ìdọ̀tí tó wà nínú ẹ̀jẹ̀ á flush ìdọ̀tí tó wà nínú omi ara jáde kó lára ẹ̀ ìkẹta wọn fún omi yẹn ṣe nìyẹn àtàwọn oògùn tó máa ń fún ní UK dókítà yẹn ti mọ bóyá máa ń treat case ẹ̀ tó bá ti wá ṣùgbọ́n kíkí ní ẹ̀ tó kó lára ẹ̀ kí nínú yẹn tó lọ ó máa lọ 3 weeks tó bá dẹ̀ ti gbà tọ́jú yẹn tán ó padà bọ̀ wá sí Nàìjíríà nìyẹn yes ni máa ti ń fẹ́ lọ ẹ̀ pé tá máa ní kí àìsàn tó máa ní àìsàn náà ní báwọn ọ̀dẹ mo gún ẹjú pé kóun lọ sọ́dọ̀ dókítà ní England lọ lọ́jọ́ kan àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ wá jókòó pé tí màá yìí tí ọkùnrin yóò bá mójútó nírun yìí dókítà tó ní tọ́jú ohun tí dókítà yẹn bá kú tí ò sí mẹ́mọ́ ń kọ́ àbí tí ò sí láyé mọ́ ta ni yóò máa tọ́jú ẹ̀ ọkùnrin mọ̀ gbọ́dọ̀ wá lásán solution sí problem yìí animan kan is a chartered accountant ọmọ Èkìtì ni ó wà chartered bọ̀ nígbà tí màá yín lọ study ní UK ó pàdé òyìnbó astrologer kan astrologer yẹn wá put it through nípa astrology mi ní dárúkọ máa yẹn tí bá ti dárúkọ àwọn yẹn bá ti mọ̀ so chartered accountant ni ó mọ̀ nípa astrology gan fáàtún ni lára àwọn ìwé kan wà tèmi rà tó jẹ́ pé bàbá yẹn gbà lọ́wọ́ mi dèní tí mi rí gbà lọ́wọ́ wọn mọ́ àwọn náà initiate àwọn náà kọ́ àwọn ọmọ ṣe ń lo astrology àwa ṣàlàyé issue yẹn fún wa aláàjì la máa ń pè wọ́n ní chartered accountant yẹn aláàjì a ní issue báyìí o ẹ̀gbọ́n báyìí
tó jẹ́ ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n lágbájá inú máa ń run wọ́n gan àdẹ̀mọ́ ṣòro tán ní báyìí bá ní aláàjì bá ẹ mú date of birth ẹ wá àti àwọn kankan tán ní ìdí àwọn information nípa ẹ̀ la bá fún wọn aláàjì bá draw chat wọn á ṣe chat fún wọn nígbà tó ṣe chat wọn tán lórí chat wọn ni aláàjì ti di kó mọ yé wa wípé ẹni táwọn ṣe chat fún yìí èso kan wà tí ò gbọdọ̀ máa jẹ nígbà tí wọ́n ń ka àwọn nǹkan tí ò gbọdọ̀ jẹ fún lórí chat ẹ̀ wọ́n wá kà pé èso kan wà particular èso kan wà tí ò gbọdọ̀ máa jẹ kíní yìí ò specify èso yẹn orí tó bá ti jẹ èso yẹn ó máa ń react lára ẹ̀ òun ni ò kí ń notice wọ́n wá send chat yẹn sí ẹ mọ̀ pé òyìnbó gùdù gan bóyá send chat yẹn látòrí email sí wọn ní England wọ́n wá fi chat yẹn hàn doctor tó ń treat wọn òyìnbó dẹ̀ gùdù gan àwọn gbogbo nǹkan báyìí àwọn òfin ṣeré gbogbo nǹkan táwa sọdọ̀ òṣà ń bí tá à ń pe fálóòṣà tá à ń sá fún tá à ń pè lẹ́bọ bóyìnbó ṣe rí ó go through ẹ̀ ní straight bóyá rí báyìí ó gbé lọ fáwọn tó lè rí di aṣọ tó lè interpret ẹ̀ òyìnbó yìí náà ní knowledge nípa ẹ̀ bó ṣe rí di kíní ẹ̀ nìyẹn wọ́n wá rí wípé ìbẹ́pẹ pọ̀pọ́ òun ni máa yí ò gbọdọ̀ jẹ even aláàjì ò rí read wípé bẹ̀pẹ̀ nígbà tí wọ́n gbé chat yẹn dọ̀hùn làwọn yẹn wá escalate chat yẹn náà wá rí wípé ó mọ pọ̀pọ́ kò gbọdọ̀ máa jẹ pọ̀pọ́ pé pọ̀pọ́ máa react nínú blood ẹ̀ tó bá ti jẹ́ bóyìnbó yẹn ṣe dé dókítà yẹn bá dé láàárọ̀ ọjọ́ kejì ló bá ní I saw your chat I went through it I even invited a friend that know much about the astrology and he explained everything to me about you dókítà bá láwọn bá béèrè lọ́wọ́ ẹ̀ pé dókítà torí dókítà làwọn náà pé àwọn ọ̀kan kì í ṣe medical doctor ni pé kí ni nǹkan tí chat yẹn wá sọ pé àwọn ọ̀rẹ́ náà ló sẹ́ndì sí ẹ̀ láti Nàìjíríà pé káwọn tó ń go through ẹ̀ àwọn arédè chat yẹn fún wa pé chat yẹn sọ pé èso kan wà tó máa ń jẹ tó láìkì jù pé kò dáa kó máa jèso yẹn òyìnbó yóò tí ì bẹ fún pé pọ́pọ̀ ni bí ẹ̀gbọ́n ṣe dáhùn nìyẹn ni ṣé kò ń ṣe pọ́pọ̀ torí òun lè kún torí pọ́pọ̀ o bóyìnbó yẹn ṣe ní pọ́pọ̀ ni bó ṣe lọ test blood ẹ̀ ní lab nìyẹn àwọn arí concentration pọ́pọ̀ nínú blood doctor wípé ó jẹ gan kò tí gbọ́n wá bèrè pé gbà ó ló jẹ pọ́pọ̀ last oníṣẹ́ wọn ò rí pé jẹta òun sì rà ń bíbà tó ń sẹ́ǹtì tán bá wọn làwọn ní store tó ń jẹ lórí sí bed tó ń láìkí ẹ̀ gan ni pé nǹkan tó máa ń jẹ nìyẹn lòyìnbá ni no don't eat it again don't eat it again you want to kill yourself pé olóńkọ́ sínú oorun fún ẹ láti jọ láti gbà kékeré ẹ lẹ́gbẹ́ ẹ wá jókòó pé ìyá tó bí pọ̀pọ́ ló ń ta èso ló ń tà pọ̀pọ́ ìdẹ́ ni ó ti dìjà láìmọye ìgbà tó jẹ́ pé tábàdí káwọn lọ ká pọ̀pọ́ wá lóko òun máa ń ká tẹlòmíì má ti màmá òun kó o sálè rí pọ̀pọ́ jẹ ibi tó ń fẹ́ràn pọ̀pọ́ dé. mo ṣe discover pé pọ̀pọ́ ni problem ẹ̀ wọ́n ṣe stop pọ̀pọ́ fún ni àti ọtí ti jẹ pọ̀pọ́ mọ́ ní irun yẹn ò ti mú mọ́ lè ní. ẹ wo ohun tí ò bá bá dàgbà tí ò bá pa á tí kì í bá ṣe pé ìmọ̀ nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ yẹn astrology nìyẹn ìrírí mi nípa astrology nìyẹn ó jù báyẹn lọ o bọ̀ ilé tó rí ilé tí máa ìsàn ni mo sọ yẹn mi sọ spiritual aspect tí n bá sọ̀rọ̀ fún yín lórí astrology ní mi léyìí tó yẹ kí ẹ mú nù fá àti astrology bọ̀ ọjọ́ tí n bá sọ ti fá ẹ̀rù máa bà yín. ìtì fa fi kí wá ní ìyàtọ̀ tó wà láàrin fa fún ara yín lè máa mọ̀ lálẹ́ yìí níbi ìrírí mi lórí Ifá ní 2003 tí bàbá Àkàndé bàbá Bísí Àkàndé tán vie fún second term lọ́ṣun as governor
tá padà lose election yẹn. A wá lọ sí ìlú kan nígbà campaign. Mo ti dárúkọ ìlú yẹn rí lórí ìkànnì yìí, ọmọ ní dákọ ẹ̀ lálẹ́ yìí. A dé ìlú yẹn, àwa ń ṣe ètò pé ẹni tá tẹ̀lé lọ tó wà ní àwọn candidate tó ń vie fún post chairmanship nífẹ̀ẹ́ lórí local government nígbà yẹn lọ́dún yẹn. A dé ìlú tá à ń sọ yìí, bó ṣe gbé fàkalẹ̀ nìyẹn pápápápápá àwọn bẹ̀rẹ̀ sí ní dífá o. Wọ́n dífá lọ fún ẹ̀gbọ́n tá à ń sọ yìí. Wọ́n sọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ nínú election yẹn fún wọn tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó yàtọ̀. Wọ́n wá sọ nǹkan kan fún wa jọ́nà lọ́hùn pé nígbà tí wọ́n ṣètùtù tó ṣe wí everything tán ní ẹ mọ̀ wá lọ pé kìnìkan pé ilẹ̀ ti ń ṣú torí ní ìlú tá à ń sọ yìí tí wọ́n bá fẹ́ dáhùn lọ bóyá lọ́mọ rí yàn dáhùn ju mẹ́ta lọ àfẹni tí ò bá rẹ̀ láti ṣètùtù ẹ̀ Stanley náà ló máa ka ètùtù sí ẹ létí pé ètùtù tí wàá ṣe bóyá lọ rèé. Ọkùnrin kan wà pẹ̀lú wa torí ètùtù tí wàá ná wa ní oúnjẹ tí wọ́n ní ká lọ rọ́ òkè apàdé obìnrin kan níbẹ̀. Nǹkan kàyéfì méjì tí mo rí ń jọ yẹn níbẹ̀ nìyẹn. Apàdé èèyàn méjì ń bẹ̀. Èèyàn kan wà tí àwa bá, ẹnìkan wà tó bá wa. Ẹni tí àwa bá ni wọ́n ní pé kó lọ ra oúnjẹ. Wọ́n nígbà tí wọ́n ti dífá tiẹ̀ tán, wọ́n fẹ́ ṣètùtù fún tọkọ-tìyàwó ni àwọn méjèèjì ń wá ọmọ. Àwọn méjèèjì tí mò ń sọ yìí pásítọ̀ ni wọ́n ń wọ́ ọmọ. Wọ́n dẹ̀ ti wá ọmọ for good 18 years wọn àrọ́mọ bí. Medical report wọ́n dẹ̀ sọ fún wọn pé wọ́n clear, àwọn méjèèjì wà okay, ṣùgbọ́n wọn ò bímọ. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti gbàdúrà ẹnìkan wá júwe fún wọn pé kán wá sọ́dọ̀ bàbá wà láyé lọ́dún tí mò ń sọ yìí. Bàbá dífá fún wọn tán, orí ètùtù làwa bá wọn ká tó ṣe tiwa fáwa. Nígbà tí wọ́n máa dé ifá tọkọ-tìyàwó tí wọ́n fẹ́ ṣètùtù wọ́n ti gbé ètùtù kalẹ̀. Àwọn á pe ọmọ Ifá kan pé kó máa wá ètùtù yẹn, kó máa fá béèrè ibi tí wọ́n gbé ètùtù yẹn lọ. Ṣé ìlú àwọn tọkọ-tìyàwó lè ètùtù ti fẹ́ lọ ni àbí kán lọ gbé sí bíbáyìí? Wọ́n sàn lé bẹ́ẹ̀ ni ètùtù yẹn ń reject ẹ̀. Wọ́n lò tó 2 hours tí wọ́n fi lé ètùtù. Bẹ́ẹ̀ fi mọ̀ pé Ifá tẹ̀ ń wò tẹ̀ ń fojú wo bí nǹkan kékeré kì í ṣe nǹkan kékeré, nǹkan ńlá ni. Ó ju bẹ́ẹ̀ sí rùn lọ. Ó lè run ayé. Ó ju atomic bomb lọ bó ṣe wà yẹn. Wọ́n wá ń wá pé níbo ni ètùtù yìí fẹ́ jókòó sí. Ètùtù náà ti parí, bọ́ níbo là á gbé sí. Ètùtù kó ètùtù ò dáhùn. Wọ́n wá títí wọ́n lé oríṣiríṣi ibi tó yẹ ká gbé sí. Ètùtù yẹn ò dáhùn. Bàbá dẹ̀ sùn, bàbá ń wo àwọn ọmọ tán ṣètò ètùtù yẹn, wọ́n wò wọ́n ràn. Bàbá kan yíra padà ní orí ètùtù náà lẹ́wà látẹ̀kan, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní àwọn ń wá náà ni pé kò tí ètùtù ò gbéra. Wọ́n ní kò gbéra kẹ̀. Ẹ bèèrè pé sómi ni ò tó, wọ́n lómi tó. Ẹ bèèrè pé sépo ni ò tó, ó lépo tó. Ṣẹ́kọ̀ọ́ tí wọ́n lò ní ò tó ni? Ló bá ní ẹ̀kọ́ ni ò tó. Odù Ifá tí wọ́n fi béèrè ẹ̀kọ́ yẹn bàbá wa kì jáde wípé pásítọ̀ orí yẹn sọ gbódò ọ̀rọ̀ lẹ́nu mi lénìí. Pásítọ̀ lóhùn ó gbọ́. Ní tí ò jẹ́ kí ìyàwó rẹ̀ ó rọ́mọ bí, ìyàwó rẹ̀ láhùn. Everybody jókòó láfẹ̀yìntì. Pásítọ̀ ò jẹ́ kí bàbá sọ̀rọ̀ délẹ̀. Bàbá ní pásítọ̀ ní òótọ́ níyàwó mi láhùn. Pé lálẹ́ àná táwọn ń plan àti máa bọ̀ ń bí, ẹ̀bà tí ìyàwó òun tẹ̀ pé ọmọ ìyá rẹ̀ kanlẹ̀kùn bó ṣe gbọ́ wọn ẹ̀bá ìwọ́dẹ̀ ju ẹ̀bà sábẹ́ bẹ́ẹ̀dì. Ẹ̀bà gbóná torí pé kò fẹ́ káàbúrò rẹ̀ jẹ́ ń bẹ̀. Ó dẹ̀ ti mọ̀ pé torí oúnjẹ nìyẹn ṣe wá. Pásítọ̀ yẹn ní inú òun ò dùn pé òun á sọ fún ìyàwó òun pé kí ni nǹkan náà bí gàrí ló kún lé yẹn tó bá bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ tẹ̀mí kẹ́ ẹ jẹ́ náà. Ó ló yarí ní ọkọ lẹ́bọ̀ pé yóò ti jẹun létí yóò máa bọ̀ nílé tòun. Bàbá wa sọ fún un pé ìyàwó rẹ̀ láhùn ni ẹ̀jẹ̀ ẹ̀rọ ọmọ bíi ìpè Ifá wá ní gbogbo tí ń ṣe
tí fi ń fe bí pa àwọn yẹn láti jọ yìí òun ó gbà lọ́wọ́ rẹ lónìí ní ó jẹ́ kí fa ní ó jẹ́ kí tutù yẹn ó dìde. Ok, kí ni nǹkan tí wọ́n ó ṣe? Bàbá ní wọ́n lọ ra àgbọ̀n ìyàn báskẹ̀tì kan, ìyàn kò lọ́bẹ̀, pé kí wọ́n wá ọbẹ̀ mi tí wọ́n ti rọ́bẹ̀ kí wọ́n ṣe. Gbogbo àwọn tó jókòó sílé Ifá ńjọ́ yẹn everybody gbọ́dọ̀ jẹ, òun everybody jẹ. Nígbà tí wọ́n ra iyán yẹn dé tí wọ́n bu ọbẹ̀ síwájú oníkálukú, àwa gan tá a lọ tá a mọ́mọ́ yẹn jẹ́ tá a kà bá wọn bẹ̀, àwa náà bá wọn jẹ́ ń bi yẹn. A jẹ yẹn tán ni bàbá lé tutù lè tutù bá sọ pé òun ti tán àti dìde pé kí wọ́n máa gbé lọ di èṣù. Wàláì gbé tutù ṣe dìde lọ di èṣù nìyẹn o. Náà bá ṣe tutù mọ́ yẹn lè tutù bá gbà èèyàn lọ. Nígbà wọ́n ṣe tutù àwọn èèyàn kó sọ́mọ́ mọ́tò wọn lọ, ó ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́, ó ti ń dọwọ́ bíi 4. Ọ̀rọ̀ tí mo sọ àti wà bẹ́ẹ̀ bíi 10 àárọ̀ o. Ẹnìkan wá dé bá wa ń bẹ́ ní kàbí àrà ń bíi 12. So inú ẹni yẹn ṣáà ń dùn, ní ṣáà ń bá wa ṣeré, gbogbo bó ṣe ń bọ́ sílẹ̀ náà mọ́tí, ó ti gbàgbé nǹkan tó bá wa. Nígbà tó di táìmù tí wọ́n tá a parí tiwa tá a fẹ́ máa lọ, bàbá wa ń béèrè pé ọkùnrin yìí wo tẹ̀lé wọn ni, ló wá ní pé ẹ tí ì dá mi lóhùn, àwọn dẹ̀ ti fẹ́ close lálẹ́ jẹ́ pé àwọn ò lè dífá fẹ́ anybody mọ́ pé kó ká kò tó wá fẹ́ ṣe nǹkan padà wá lọ́la. Níbo lẹ ti wá? Àwọn rò pé àwọn tẹ̀lé wá ní inú rárá o. Níbo lẹ̀yin ti wá? Ó lóun wá láti Èkó. Èkó? Ṣé ẹ padà lénìí ni? Ó lóun fẹ́ padà. Lẹ wá dìwò yìí níbí báyìí. Ló wá ní ní tó gbé àwọn dìwò yìí níbí báyìí ojú pé ìgbà tó ń bá wọn lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe látàárọ̀. Ló wá ní táwọn ń ṣe lọ́wọ́ yìí ló jẹ́ kí òun farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan ètò tó ń ṣe. Bàbá ní kí ló bá wá? Ó lóun fẹ́ wá bá Fánigbó lónìí, ó yá ẹ bá dífá rẹ̀ sódà káwọn tí ń lo Òṣogbo lè gbé dání, àwa dẹ̀ ń lọ Kírun. So wọ́n bí lè pé a máa gbé dé Kírun, a lè máa wọ mọ́tò Òṣogbo, a lè máa lọ. Ọ̀rọ̀ tí mò ń sọ àrà bíi 6 ìrọ̀lẹ́ ni tó 6 bíi 5:30 a bá dífá fún. Nígbà tí wọ́n da ifá arákùnrin, bàbá ò sùn mọ́, bàbá ti dàgbà ní táìmù tí wọ́n sọ yìí, wọ́n ti dàgbà. Gbogbo píríọ̀dù wọn kì í dáfá fún èèyàn mọ́ lẹ́yìn pé táwọn ti bá wọn kàn máa ń wà nílé Ifá, táwọn tó ń dífá bá ń dífá lọ́wọ́, wọ́n bá rí pé ẹ̀rọ ọ̀fẹ́ wà, wọ́n mọ̀ correct wọn. Tí a bá máa ń ṣe nìyẹn. Wọ́n ṣe da ifá ìtàn gbà. Tí ẹni tí ń kí ifá lọ bí bàbá ṣe ń jáná sílẹ̀, a bá ní onífá dákẹ́ mi tó déhùn wípé ta ló onífá ìdá wò mí dáadáa, ó ti gbé ìgbésẹ̀ tí ò yẹ kó gbé nínú ilé ayé rẹ̀. Máa yẹn wo bàbá pé ìgbésẹ̀ wo ló yẹ kó ń gbé láyé òun tóun ò gbé, tí ò yẹ kó ń gbé tóun gbé. Bàbá ní ẹni tí odù Ifá táwọn ń kì lọ́wọ́ ìbá jáde sí kò gbọ́dọ̀ kọ obìnrin sílẹ̀ níyàwó, kò gbọ́dọ̀ léyàwó rẹ̀ jáde nílé. Ẹ̀kọ́ méjì tí mo kọ́ ń jọ yẹn ni lórí Ifá. Máa bá ní ẹ ṣé bàbá, òun ti léyàwó òun kò lè pé nígbà tí owó ìyàwó òun àti bàbá òun àti ìyá òun ń jà. Bàbá ní iṣẹ́ kí ló ń ṣe? Ó ní táyà lòun tà. Níbo ló ti ń tà? Ó lòun tà lẹ́nu ọwá ní Lagos Island. Pẹ̀lú àwọn ọmọ Ìgbò tó wà ibi tó ń ta táyà lẹ́nu ọwá ní Island lẹ́ni tá à ń sọ ìwà ibẹ̀ ló ní ṣọ́ọ̀pù sí, ọmọ Kwara ni. Ó ní gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n wà níbẹ̀ yẹn pé ẹ̀yìn òun ni gbogbo wọn wà, kò sẹ́ni tó tajà tóun. Wípé bọ̀ọ̀lù kàn rí pé láti bí ọdún méjì owó ṣọ́ọ̀pù tó ń san fọ̀gànáísà ló ń lò, pé fọ̀gànáísà yóò kàn máa gbé máṣíìnì títí ẹ̀ síbẹ̀, òun ò ní táyà nù ṣọ́ọ̀pù mọ́. Kí ló ṣẹlẹ̀ tó fi léyàwó rẹ̀? Ó níyàwó òun àti bàbá àti ìyá òun jà. Kí ló fàjà wọn? Ó níjọ́ kan lòun kàn dédé lálẹ́ náà bá ní ìyàwó òun gbá ìyá òun létí. Bí bàbá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn. Bàbá ní iṣẹ́ ọ̀rẹ́ yẹn wọn sì ẹ kàn ń ba yá ara yín jẹ́ ni. Ẹ fẹ́ yàwó, ẹ kọ́lé, ẹ ní lè lọ wábi tí ìyá yín wọn gbé. Kí ló tó léyà rẹ padà sílé bàbá rẹ tó ní kó máa gbé lọ́dọ̀ rẹ? Bí ìyá yín ṣe ń kọ̀ǹtró yín ní ba yín jẹ́. Ṣó mọ̀ pé ìyá rẹ
ìgbésí ayé tí ó máa lò pẹ̀lú ìyàwó rẹ ìgbésí ayé orogún ni oníjọ́ gbádùn ayé rẹ ìwọ rẹ ìràwọ̀ rẹ ọkọ obìnrin nítorí bá ti mú ọkọ obìnrin kò nílé rẹ nígbà tó mú àsìkò rẹ tó lọ rúdà sínú gàngá ni máa yẹn bú sẹ́kún ni máa yẹn ní ibi tó lọ náà ń tán sọ fún òun nìyẹn pé kóun lọ bẹ̀yàwó òun padà ó ń gbà tóun máa débẹ̀ òun gbà tó ti lóyún bàbá ní oyún kíni pé táwọn ọbọ̀ ṣe dé ọgbà toyún ni pé because tí obìnrin yẹn bá fi lé lọ ìyá yẹn ọ jẹ tí ò sin tí ó yẹ máa yẹn ní ohun ṣe tá àti gbà toyún ṣe rí ibi tí ọ̀rọ̀ lédè lẹ́yìn tẹ́ ẹ̀ka ọ̀rọ̀ fásí tẹ́ ẹ máa wá àwọn pásọ̀ tí ó mọ̀ ríran pé Tinubu ò ní wọlé Tinubu kù kó tó di May 29 wọ́n àrẹ́sì Tinubu sáwọn pásọ̀ tẹ́ gbẹ́kẹ̀lé nìyẹn tó ń ba ayé yín jẹ́ kiri sáwọn tí ń ba ayé yín jẹ́ ńlẹ̀ gbẹ́kẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ní yóò dá nǹkan kan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ márèjì tó ń tú Nàìjíríà lé ní àwọn pásítọ̀ yìí ló kọ́ sí a lot of it níbi irọ́ pípa èmi àwọn irú àwọn báyìí àti bọ́ lọ́wọ́ irú wọn irú àwọn báyìí bọ́ kò sí ní tó fẹ́ pè mí àti pásítọ̀ papọ̀ kò sí ní tí ó kè mí àtàfà tí ó fi wá sọ pé òun ríran sí mi nígbà tí ẹ̀ ní lọ ọ̀dọ̀ rẹ̀ èsì ní lọ ọ̀dọ̀ wòlíì pé kó wá ríran sí mi ẹ tí mọ̀ páyé tí ẹ̀gán ò dá wòlíì tó ń gán ṣàgbákò ìyàwó yóò ní òwà máa ríran ìyàwó sí ẹ pé ìyàwó rẹ̀ ò dá ìwọ náà ò bá lè dànù tó ń gan ò rí ìyàwó fẹ́ tó jẹ́ pé ayé tí ẹ̀gán ò nítumọ̀ láwọn ibi tó yẹ kẹ́ ti ṣe làákàyè nìyẹn àwọn ẹ̀ka ń tà mí nìyẹn pẹ̀lú fa ó jù bẹ́ẹ̀ lọ ẹ mẹ́jọ parọ́ tàn yín jẹ ṣùgbọ́n méjì tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìrìn àjò mi ní the same day nìyẹn tó jọ mí lójú gan pé so síbi kí ni ìṣeré tí ó mọ tírítì kéèsì níjọ́ yẹn wọn ò tírítì ju kéèsì 3 lọ bíbẹ̀ yẹn ṣe tóbi tó pé gọ́vnọ̀ ń wá bẹ̀ sẹ́nẹ́tọ̀ ń wá bẹ̀ nígbà tí mo sọ yìí láwọn governors lóríṣiríṣiríṣi àwọn dignitaries ló ń wá bẹ̀ àwọn pásítọ̀ tẹ́ẹ̀mọ̀ tó lóko tá a gbọ́dọ̀ dárúkọ wọn náà ń wá bẹ̀ táwọn sọ́dọ̀ bàbá yìí nígbà tá à ń sọ yìí ìtàn bá tún mẹ́yẹn wọ́n tún gbé kò sí bó sílẹ̀ òkú lé tó wọn ò dẹ̀ ní parọ́ fún tó ń ṣẹlẹ̀ fún currently náà wọ́n sọ wọn ò wẹ́jú wọn ò ṣe kán but mi ò mọ̀dí tí ó jẹ́ káwọn èèyàn ayé òde òní wọ́n wá sí ojú yín kú bẹ́ẹ̀ àti yé yín ẹ̀ wá ka àwọn kinní ìkún láwọn nǹkan tó vital tó wúlò a lot mi ì lè parí ìrìn àjò yẹn sí ìbàdí nìkan lénìí mi ì lè parí ẹ̀ síbí lénìí mo sì máa ṣe series 2 lórí Ifá ìrírí mi lórí Ifá àti astrology ó jù bẹ́ẹ̀ lọ mo ń padà bọ̀ lórí ẹ̀ tí màá jẹ́ kó tún yé yín jù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́.